ẹ gbọ́ tí former president wa náà sọ, ẹ tẹ́tí kẹ́ gbọ́. Ẹ̀yin lọ́balọ́ba orí adé mo kí yín kú jókòó. Ẹ ṣe tẹ́ wà ń bí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ibi tí gómìnà bá wà tàbí pírẹ́sidẹ́ǹtì bá wà, kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹ́sidẹ́ǹtì. Ẹ dìde. Ẹ jókòó. Ẹ̀yin náà ẹ máa gbọ́, ẹ farabalẹ̀ kẹ́ listen, ẹ wo ayé àwọn ọba wa bó ṣe rí, ẹ wo bí wọ́n ṣe sọ ayé àwọn ọba wa dà. Àwọn ọba wa kò wá sí respect fún wọn mọ́, ìgbà tó jẹ́ pé bí wọ́n ṣe sọ̀rọ̀ wọn kò ọ̀rọ̀ ara wọn gan ò yéra wọn mọ́. Ìgbà tó jẹ́ pé nípa ìjẹkújẹ ẹ̀yin tó yẹ kẹ́ pàṣẹ fún ìjọba, ọjọ́ mélòó ni gọ́vnà fẹ́ lò lórí oyè, ọjọ́ mélòó ni president fẹ́ lò lórí oyè, ẹ̀yin tẹ́ máa wà ń bẹ̀ lọ títí láéláé ìjọba bá máa kú. Ẹ wá di pé wọ́n á sọ pé kẹ́ ẹ dìde, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ jókòó. Ẹ ti wá di ọba, wọ́n ti sọ yín dọba yẹ̀yẹ́, ọba tí ò lè sọ̀rọ̀ mọ́ láwùjọ. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ ba lórí ohun gbogbo, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ wà tẹ́lẹ̀ bó ṣe wù yín, ẹ̀yin mà ní, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ ń fún ìjọba nílẹ̀. Ó wá di pé gbogbo nǹkan yìí wá rí báyìí, wọ́n wá sọ yín dọba yẹ̀yẹ́, ẹ wá bẹ̀rẹ̀ sí ń dìde, ẹ̀ ń jókòó, ẹ̀ ń dìde, ẹ̀ ń jókòó, ṣé bó ṣe kó rí nìyẹn? Ẹ jẹ́ ká jọ rò ó rè o. Ẹ̀yin náà gbọ́rọ̀ tí Chief Sunday Igboho sọ, ẹ rí pọ̀rọ̀ gidi ni, ọ̀rọ̀ ńlá ni. President ìgbà yẹn, àwọn tó ń ṣe ìjọba Nàìjíríà ń gbà yẹn, wọ́n ní wọ́n fẹ́ rí Ọ̀ọ̀ni lóhùn ọ̀ráyè torí pé òun kì í jáde. Ó ní ohun tó wọ́n fi síje òun jáde tó bá fẹ́ jáde. President yẹn dẹ̀ fẹ́ rí. Ó ní gbogbo ètùtù báyìí kó òun ṣe, òun máa ṣe. Ó lọ́wọ́ ò lè ṣe é. Torí pé ètùtù yẹn ò ní mú tó bá fẹ́ jáde, wọn gbọ́dọ̀ kọjá odò kan sí kan ẹ̀wù tó pa sí. Ó ní gbogbo tó agbára tó bá lọ ní ìyàtọ̀ fi kọ́nu Nàìjíríà, ó gbé wá sí ọ̀dọ̀ mi ni. Ó gbé wá ní nà án. Alága kan sọ̀rọ̀ pé sọ fún kábíyèsí pé wọ́n rí wa lé. Àbí máa bá wa lóga gọ́bẹ̀. Alága tí ọ̀gbọ́dọ̀ sọ pé kémi ìbò lórí wọn. Nígbà pé lọ́wọ́ wọn. Àwọn pípọ̀ yẹn, àwọn olóṣèlú yẹn, wọ́n ti jára kí àwọn bàbá wa. Òun ni yàtọ̀ jẹ́ wá lẹ́nìí. Àwọn bàbá wọn lẹ́nu ọ̀rọ̀. Wọn ò lè sọ̀rọ̀. Torí pé wọ́n bá wọn. Bí táwọn bá sọ̀rọ̀, wọ́n mọ̀ yà wọn nípò. Wọ́n mọ̀ pé wọ́n ṣe ń jọba ń sìn. Àwọn kan tó bá yẹ kó ní ráì. Ẹ gbogbo àti wọ́n fi bàbá jọba ń sìn. Ẹ rí pé tó mẹ́tò tó mọ̀ ẹ̀ tó tí bá yàn sí bẹ́ẹ̀. Tọ́lọ̀ wọn yàn ló wà bẹ́ẹ̀. Torí pé ó ń ṣe gbogbo nǹkan ẹ̀ kò dá sí. Ó ń ké sáwọn tó yẹ kó jọ sí. But nísìnyí, tọ́lọ́sẹ̀lú kan bá ti rí pé ẹni yìí ni mo lè yàn síbẹ̀. Tí ń fi dìbò, tí ń fi wọlé, tí ń fi dìbò gómìnà tàbí tí ń fi dìbò second time. Òun ni ó yàn síbẹ̀ kò dóde bá kò dóde ẹni tì. Lọ́kàn yàn síbẹ̀. Nígbà tí ẹ bá débẹ̀ kò ní mọ bó ṣe kó ṣe ẹ̀rú ọ̀dẹ̀ wọn bá torí pé ọmọ tó ń bá sa gidi wọ́n yọ fún bẹ́ẹ̀. So àwọn olóṣèlú wọ́n ti jẹ́ kí àwọn bàbá wa wọ́n ti kó wọn nípa pamọ́ra. Bọ̀ gbogbo nǹkan láyé pẹ̀lú ètò Ọlọ́run ni. Nígbà tó bá yá gbogbo tá à ń sọ yìí náà, àwọn bàbá ó sì bọ́ ọ̀rọ̀ wọn. Wọ́n jẹ́ pé àwọn náà ni wọ́n sì mọ padà pàṣẹ yẹn padà. Torí pé ibi tá à ń bá ilẹ̀ Yorùbá lọ pẹ̀lú ètò tá a fẹ́ lọ́wọ́ àwọn tá a ti fẹ́ láti jẹ́ pé kí Yorùbá dúró. Àwọn olóṣèlú wa ò lè support wa, àwa gan ọ̀dẹ̀rẹ̀ ti support wọn. Àwọn olóṣèlú wa, àwa mọ̀ pé wọn ò ní support wa. Àwa náà wá nídìí ìrànlọ́wọ́ wọn yẹn. Ìrànlọ́wọ́ àwọn bàbá tiwa làwa ní. Àwọn bàbá wa kẹ́lẹ̀ ti ń dìde irú ẹ̀ ní irú bàbá wa ẹ̀ ti kábíyèsí wa ẹ̀ sìn láti sọ pé ẹ̀yin ọmọ wa àwà lẹ́yìn. Nígbà tó bá wá dìgbà náà, bàbá wa ṣe tán.